أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. نعم، طيب. gẹ́gẹ́ bí ìṣe wa, lẹ́yìn tá dúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala, tá tọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ìkẹ́ àtọ́lá Allahu subhanahu wa ta'ala kó máa bá orí ilé ìjẹta Allahu subhanahu wa ta'ala, èyí tí ò ní tán kó máa bá, kó máa dúró lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé, àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá rin ojú ọ̀nà wọn tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo. Kí ìkẹ́ Allah bá ẹ̀dá kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwa tá ṣìkú láyé náà, kí Allah bá ẹ̀dá kó jọ kó dákun, kó má jẹ́ ká ṣìṣe, kó má jẹ́ ká sírìn, kó má jẹ́ ká ṣìṣọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn iṣẹ́ dáadáa wa, àbí Allah bá ẹ̀dá kó gbà lọ́wọ́ wa. Àwọn àṣìṣe wa, èyí tá mọ̀ọ́mà ṣe àti èyí tá mọ̀ọ́mà ṣe, kí Allah bá ẹ̀dá kó ṣàmójúkò fún wa. Tọ́yé, ibi agbẹrin tí wọ́n ti máa ń mọ ẹni tó ṣe kíni tó kájú òṣùwọ̀n, òun ni a wà yìí. So ẹ̀sìn máa ọ̀rọ̀ tàwa ahlu sunna wal jama'a. So ó kú lọ́rọ̀ yìí pé kákan fẹnu sọ lásán. Èmi máa ń ṣe kíni, mo máa ń wí dáadáa. So ipe ìwọ tí so wasting of time kọ̀wé èyàn lọ́dọ̀ tiẹ̀, lọ́dọ̀ tiwa kìí ṣe wasting of time. Ká gbógun ti àwọn oníbídíà, bẹ́ẹ̀ dẹ̀ ni ká tú àṣírí àwọn oníbídíà lọ́dọ̀ tàwa ahlu sunnati wal jama'a, kìí ṣe wasting of time. So bẹ́ẹ̀ dẹ̀ ni kìí ṣe ìfàsìkò ráre rárá àti rárá. So kódà ohun tó yá sí wípé ó pàtàkì ju iṣẹ́ tá à ń ṣe láti fi ṣe kíni, láti fi rí jíjẹ múmu ni. Ó pàtàkì lọ́dọ̀ wa ju iṣẹ́ wa tá à ń ṣe lọ, nítorí ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú alkiyama wa lélẹ̀. So tó bá jẹ́ wasting of time lọ́dọ̀ rẹ̀, oye, kìí ṣe wasting of time lọ́dọ̀ kíni, kìí ṣe wasting of time lọ́dọ̀ àwọn tiwa, kìí ṣe wasting of time lọ́dọ̀ kíni, lọ́dọ̀ àwọn tiwa, oye. So kìí ṣe wasting of time lọ́dọ̀ àwọn tiwa. Tọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ní àrí tí ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. So mẹ́sẹ̀jì lèmi kàn fẹ́ pass in tèmi. So àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lárí tí ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí ń lọ káàkiri, àbí bẹ́ẹ̀ kọ́. Ṣẹ́rí ohun tó lè yanjú rẹ̀. So ṣẹ́rí ohun tí mo fẹ́ sọ yìí báyìí nísìn, yóò bá àwọn Súfí, yóò bá àwọn nínú jẹ́, yóò sì ṣe kíni, yóò dùn wọn gan, pàápàá jùlọ àwọn Tìjàní àánú wọn. Torí laysu ahlan li hadha ash-sha'n, torí wọn yìí ṣe kíni, wọn sínú àwọn ẹni tí wọn sí láwọn ẹni tó wà lágbẹ̀rin yìí. Oye, mẹ́sẹ̀jì ni fún Lẹ́bíbù Lágbàjì àtàwọn mìíràn lẹ́yìn rẹ̀. So
mẹ́sẹ̀jì ni fún àfọ́ Oníkíjìpá ìlú Ìlọrin, mẹ́sẹ̀jì ni fún Ahmad Labeeb Lagbaji, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ọmọ kíkìnkín Tìjàní àyùn so nídìí àwọn eléyìn tí wọn so ọmọdé eléyìn kò lè so ẹ̀wọ̀n ò lẹ́mìí rẹ̀. ẹ̀yin tó yá sí pé ẹjẹ́ àgbààgbà Tìjàní ńlẹ̀ Yorùbá, so hatta afa Abdul Hakim An-Nahwi so afẹ́yìn náà kún àtàwọn míì náà tẹjá sí pé ẹ ti pẹ́ǹdì Tìjàníyà àti ẹni tó yá sí pé ń sympathize pẹ̀lú yín tí ń ṣe Ahmad Labeeb Lagbaji. mẹ́sẹ̀jì mi fún yín rè, tẹ́ bá tó gbangba sùn lọ ẹ̀fà, èyí tó bá mọ̀ pé òun dára rẹ̀ lójú, ẹni tó bá mọ̀ pé lóòótọ́ in tí Tìjàníyà ń ṣe lẹ́sìn yìí Ìsìláàmù ni, lóòótọ́ in tí ń bẹnú ẹ̀sìn Tìjàníyà yìí Ìsìláàmù ni, oye. So ẹ jẹ́ ká fi déètì sí ká pàdé lórí Facebook ń bí báyìí. Bóyá Labeeb Lagbaji ni o, bóyá wọ́n lọ rẹ́ǹtì yẹn ni o, abẹ́nikẹ́ni. So ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́ fún àwọn Tìjàníyà. So àwọn tí wà àráyè bóyá ẹjọ́ òsì àkàmọ́ àtò ẹjọ́. So mo ti lọ sórí TikTok darí láìpẹ́ yìí ní ìsìn tí mo lọ sọ̀rọ̀ Tìjàníyà tí mo padà wá, mo lọ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Tìjàníyà tí mo padà wá, tíra mú kà, oye. So ẹni bá wá tó bẹ́ẹ̀, mẹ́sẹ̀jì ni fún ẹ̀yin Tìjàníyà o. So ẹni bá tó bẹ́ẹ̀, àwọn tíra yín rè, so ẹni bá tó bẹ́ẹ̀ kó wá bá wa sọ pé rárá o, Tìjàníyà Ìsìláàmù ni, àmọ́ kó má fi làákàyè fi bá wa sọ, kó má fi ọpọlọ wa, kó má rò pé òun ò fọpọlọ wa ṣeré, oye. Kó wá prúfù fún wa pé ẹ̀sìn Ìsìláàmù ni Tìjàníyà yìí, ẹ̀sìn t'Ahmadu Tìjàní gbé wá yìí, ẹ̀sìn tí Ahmadu Tìjàní tó pinlẹ̀ rẹ̀ tó sì parọ́ rẹ̀ má Nabi sallallahu alaihi wasallam yìí, ẹ̀sìn tí Ahmadu Tìjàní tó hun jọ, so ẹ̀sìn tí Ahmadu Tìjàní tó hun jọ tó sì parọ́ rẹ̀ má Nabi sallallahu yìí, tí Ibrahim Inyas tóhun náà wá ṣe ìgbìyànjú rẹ̀ lé lórí láti pe àwọn èèyàn sí di ẹ̀sìn ẹbọ lórúkọ Islam, lórúkọ ìfẹ́ Ànábì, lórúkọ ìnífẹ́ Ànábì sallallahu alaihi wa alihi wasallam. Ìwọ tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́, ìwọ tó bá mọ̀ pé o kájú rẹ̀, ìwọ tó bá mọ̀ pé ohun tí àwọn Ahlus Sunnah wal Jama'ah tí wọ́n ń sọ lórí Tìjàníyà yìí, wọ́n ń sọ ìsọkúsọ ní rédèrèdè ni wọ́n sọ, ó rí pé gbangba ta àgbáyé láti ń sọ báyìí. So ọ̀rọ̀ tiwa ó kò lọ́rọ̀ pé kọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu nǹkan kan bẹ́ẹ̀, gbangba ta àgbáyé láti ń wí báyìí tá à ń sọ fún gbogbo àwọn èèyàn. Ìwọ tó bá mọ̀ pé o mọ̀ pé in táwọn Ahlus Sunnah ń sọ nípa ẹ̀sìn t'Ahmadu Tìjàní pèpè sí, tí Ibrahim Inyas náà tó pàpè mọ́ra ìjẹ́ khalifa rẹ̀ lé lórí tí ń ṣe ẹ̀sìn Tìjàníyà tí ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn ọba dẹ́dà. So kódà ìwọ tó yá sí pé o bá ti rò pé bóyá Ahlus Sunnah ni ọ tó wá rò pé o fẹ́ máa sympathize pẹ̀lú àwọn Tìjàníyà lágbẹ̀rin yìí, pẹ̀lú pé o fẹ́ máa gbósùgbà fún àwọn àfá àwọn, oye. So a pè wọ́n náà kún, tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́, oye, sọ fún wa, challenge wa. So àti ẹ̀fẹ́ kẹ́ challenge wa pé ẹ̀sìn Tìjàníyà o Ìsìláàmù ni, kó wá ní ká bọ́ta pẹ̀lú rẹ lórí rẹ̀ kí gbogbo ayé máa wò wá báyìí. So kí gbogbo ayé máa ṣe kí ni, kí gbogbo ayé máa wò wá báyìí. So àmọ́ àwọn ẹjọ́ wẹ́wẹ́, àwọn wótòwótò irú ètí Labeeb Lagbaji ń tòyún, so pàápàá jùlọ rẹ̀ Labeeb Lagbaji ni mo ní ọ̀rọ̀ yìí, ìwọ gan ni mo ti torí rẹ̀ wá sọ̀rọ̀ yìí lálẹ́, oye. So ó ti lọ káúlà ní ìsìn, oye. Allah bẹ́ẹ̀dà yóò jẹ́ kó mọ̀nà, kò ní jẹ́ kó fall into ìsìnà tí ń bẹ ní kíni, tí ń bẹ ní káúlà. So so kí là ń sọ kí ni ẹnìkan ní kọ́mẹ́ntì yìí pé ṣé TikTok no dey paying you and Facebook only. So eléyìí nǹkan ni tá à ń sọ, àní ẹ wá bá wa sọ̀rọ̀ Tìjàníyà, oye. A sọ̀rọ̀ nípa pé ṣé TikTok ẹ̀rí nǹkan tá à ń sọ nísìn. So nǹkan míì la máa sọ, nǹkan míì ni wọ́n máa mú lọ́rọ̀ ìgbà tí ò sẹ́rì. Àníṣe èyí tí wọ́n bá bí dánú ẹ̀yin Tìjàníyà àbí àwọn àfáà yín, kí n gbé bẹ́ẹ̀, èyí tó bá tó bẹ́ẹ̀ nú àwọn àfáà yín, oye, àwa ò ní sympathy kankan tá a ṣe fún àwọn àfáà yín. Èyí tó bá tó bẹ́ẹ̀ nú àwọn àfáà yín, so kí wọ́n challenge wa pé Islam ni Tìjàníyà. So
afa Abdul Hakim an-Nahwi atahaddaka mo ń challenge yín lórí pé Tijaniya ṣe Islamu tẹ́ bá mọ̀ pé ẹ tó gbangba sùn lọ ẹ bẹ́ ṣe pera yín ẹ sọ́nà àwọn ọ̀rọ̀ yín tá fèsì fún láìpẹ́ yìí pé Islamu ni Tijaniya kódà orí súnà Nabi ni wọ́n wà atahaddaka mo ń challenge yín so an tubarizana fi hadhihi almas'ala mo ń challenge yín kẹ́ yọ ẹsẹ̀ mẹ́sẹ̀ pẹ̀lú wa lórí mas'ala yìí ipe Islamu ni Tijaniya bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ wà lórí súnà Nabi so challenge ni fún yín ẹni tó bá mọ̀ pé òun tó gbangba sùn lọ́yẹ́ nínú Tijaniya kó bọ́ọ̀dì sí kó tẹ́rí sí in sọ àwọn ẹni tó á sí pé wọn ní bá wa kàtírà tó máa ro ẹjọ́ o in nídìí yẹn o kódà Lẹ́bíbù Lágbàjì tí mo pè yún gan óyé mo kàn pé ni torí kò lè bá mi kàtírà so àwọn òráyè àwọn àyàníyá àwọn ìsọkúsọ ọ̀rọ̀ mọ́ wá lọ ṣe rédèrèdè irú ètí Lẹ́bíbù Lágbàjì ń ṣe ní irú ètí Lẹ́bíbù Lágbàjì tí ń ṣe káàkiri mò ń bọ̀ kí n plé ọ̀rọ̀ rẹ̀ kan fún yín so àwòṣe kí ni àráyè yẹn so ẹni tó bá mọ̀ pé lọ́dọ̀ rẹ̀ Islamu ni Tijaniya tó dẹ̀ ń fi èsì ránṣẹ́ sí wa lórí pé Tijaniya yóò Islamu ni tó bá tó bẹ́ẹ̀ kó jù gẹ́gẹ́ bí challenge sí wa kó jù gẹ́gẹ́ bí challenge sí gbogbo alùsùnà kó jù gẹ́gẹ́ bí challenge sí mi so èmi máa ń sọ náà tẹ́lẹ̀ pé àwa ń wá ẹni tí ó tẹ̀ mọ́ challenge wa torí àwa náà ń challenge ẹ̀yàn ní bídíà so ọ̀rọ̀ ipé kìníkan ẹnìkan ò fẹ́ challenge àwa náà máa ń sọ pé tó bá mọ̀ pé tó bẹ̀ challenge wa àwa náà ṣe kí ni a ti múra yín kalẹ̀ tó ẹgbọ́n tí Lẹ́bíbù Lágbàjì sọ ní bíbà yìí ó ń bọ̀ ń bọ̀ mo fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ tó sọ yẹn wá ni. àwọn bàtà kí tẹkifíù lọ́nà fi dà àwọn olórí ibú tán kọyìn. mo ń bọ̀. a lè rí gbọ́mọ̀ torí ẹni tó ti ń hùwà tó ti ń sọ̀rọ̀ àbùkù sí yẹn báwo lẹ ti fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àbùkù wọn sọmọ ya. àbùkù sọmọ ya ara ni ẹni kì í sọ̀rọ̀ ló dáṣọ ọrùn mi fún mi aṣọ wọ́n lè mi kí sọ̀rọ̀ dá fún mi ó dẹ̀ mú dẹ̀ yá kí máa wòran afárá tí ó sọ̀rọ̀ ọ̀nà gbóyè òun ni wọ́n bá wí orin kíní kan ọmọ Yorùbá wallahi ta'ala mo fara Kùránì búra sí èmi yàn láìkì rẹ̀ èmi gẹ́gẹ́ fúnra mi èmi náà mo láìkì rẹ̀ ó sì ní àṣírí tó fi láìkì mi àtẹ́ńtà sọ̀rọ̀ ó kún mọ̀ sọ ó ní wallahi bó ṣe lóun fẹ́ràn mi yẹn èmi náà láìkì rẹ̀ nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí àkà sọ̀rọ̀ rí ni. ìjọ wo lè jáde tẹ ẹ̀yìn wá rí ṣé àti ẹ̀ ṣe gángan tó darí ìjọ wo lè jáde tẹ ẹ̀yìn wá rí àfi ká ṣe kíní kankan kí nǹkan yẹn náà kò tún jẹ́ nǹkan tó burú ẹ àmọ́ wà lébù lára nǹkan yẹn ìtẹ́ ń ṣe yìí àdàbísà sálámù síbẹ̀ èwo ló ṣe gan ẹ sọ fún wa ẹ dáwà ṣẹṣẹ rí kẹ jáde kẹtọ pé ẹjẹ dáwà ṣẹṣẹ ó dà èwo la ṣe tẹ̀yìn wá rí téyìn bàtẹ̀ wọn bú yẹn pé a rí pé ẹni yìí ó a ṣe àwọn kan ó yìn wá ń bẹ èwo lẹ́yìn wá rí sáàtẹ̀ wá sí darí rárá àwọn gbàtẹ́ kí tẹkifíù lọ́nà fi da àwọn olórí ibú tán kọyín kí ó fi kọyín tẹkifíù yìí náà ni wàá bí àbí kí ní jẹ́ òun ló kọyín tẹkifíù ẹ máa kàfàrà àwọn èèyàn kẹ́ ẹ ti máa pa àwọn èèyàn dànù ẹ máa gé wọn lọ́rùn. ẹgbọ́n tí Lẹ́bíbù Lágbàjì sọ ẹgbọ́n tó sọ Lẹ́bíbù mo challenge ẹ lórí ọ̀rọ̀ Tìjàníyà Sàlàfíà nǹkan kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe gbéra rẹ síwájú fún wọn so challenge ni fún ọ mú mọ́ pé ò lè ṣe náà àmọ́ challenge ni fún ẹ tó bá mọ̀ pé wọ́n bí ọdá o tó bẹ̀ lórí ohun tó sọ yìí ipe Muhammad ibn Abdul Wahhab ó ní kí wọ́n máa kàfárọ̀ àwọn èèyàn àbíkẹ́ ó ní kí wọ́n máa gíórí àwọn èèyàn kí wọ́n máa pa àwọn èèyàn mo challenge tó bá bí ọdá wájú kò kátírà pẹ̀lú alórí rẹ̀ ká fi hàn gbogbo ayé nínú ahlus sunnah wal jamaa nínú Salafiyya àti ẹ̀sìn Tìjàníyà èwo ló sọ̀pọ̀tì ẹ̀sìn ìmá pa àwọn èèyàn anyhow èwo ló sọ̀pọ̀tì ìmá pa àwọn èèyàn kèfèrí so torí ẹ̀rọ ìjà sí pé ohun tí mo lọ tírìtì lórí kíni tí mo lọ tírìtì lórí TikTok láìpẹ́ yìí ó ní ṣe pọ̀ pẹ̀lú ìpè àwọn èèyàn kèfèrí ìfà
dìwé báwọn kíni báwọn Tìjàní àṣẹ ń pa àwọn èèyàn kèfèrí lọ́dọ̀ wọn. So ẹ má jẹ́ ní lọ sí ibi tó jìnà, ẹ jẹ́ ń bọ́ sí tòsí bí báyìí nínú al-Ifadatul Ahmadiyya li muridi Sa'adatil Abadiyya. Ẹni ká ma nífa nílẹ̀ bíbù lágbàjì tí ń sọ ipé ìgbàtọ̀ sí pé takfiru ni wọ́n fi ṣàwọn ahlu sunna. Lọ́dọ̀ àwọn ahlu sunna indahum ad-dawabit fi takfir kama anna li takfir indahum mawani'. Gẹ́bù ìjá sí wípé mawani' ń bẹ fún takfir lọ́dọ̀ wọn. So lọ́dọ̀ àwọn ahlu sunna àwọn májẹ̀mú ń bẹ láti fi pèyàn kéfèrí. Gẹ́bù ìjá sí wípé àwọn mawani' kan bẹ, àwọn kankan bẹ tó sí pé yóò kọ́ di pèyàn kéfèrí kódà tó bá ṣe ohun tó yá sí wípé ohun téèyàn lè fi jẹ́ kéfèrí ni. So ń bẹ lọ́dọ̀ àwọn ahlu sunna ìdánilẹ́kọ̀ọ́ ni. So dawabitu takfir wa mawani'uhu, àwọn májẹ̀mú ìpèyàn kéfèrí tó yá sí pé tó bá pé sára èèyàn wọ́n kàfàrọ̀ rẹ̀, àti àwọn ohun tí ó kọ́dí tí wọ́n fi pe ẹni tó ṣe iṣẹ́ kèfèrí, àwọn ohun tí ó kọ́dí láti má fi pè ń kèfèrí. So ìdánilẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ àwọn kíni, lọ́dọ̀ àwọn àfá Islamu, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn àfún sunna. Àmọ́ lọ́dọ̀ àwọn Ahmadu Tijani kò sí shartu kankan, kò sí dọ́bìtù kankan fún ìpè ń kèfèrí. So ó kúnnù tíra wọn. Oye nínú al-Ifadatul Ahmadiyya ń bí báyìí mo ti sọ fún èmi tèmi èmi ò mọ̀ kátírà fún yín, èmi ò mọ̀ kátírà sí yín létí ni, èmi ò kàn ní máa rújọ́. So nínú al-Ifadatul Ahmadiyya ń bí báyìí page 108 page 108 kájẹ́ káwọn èèyàn rí. So al-Ifadatul Ahmadiyya rí oye tíra àwọn Tijaniya ni, ọ̀rọ̀ Ahmadu Tijani ni wọ́n gbà wá síbẹ̀ ní page 108 page 108. Tọ́ ẹni kan ma nífà òun ló wá bá Ahmadu Tijani oye ó wá ṣe kí ni ó wá bá Ahmadu Tijani, l'Ahmadu Tijani bá sọ fún pé kafarta, ó ti di kèfèrí. So ó ti ṣe kí ni ó ti di kèfèrí. Ahmadu Tijani ká sọ fún tọ̀hún ní pé ó ti di kèfèrí bí ayé dhabitin kafarahu, pẹ̀lú dhabit wo, pẹ̀lú májẹ̀mú ló fi kàfàrà rẹ̀, máa fi kò sí dhabit, máa fihi min dhabit ay ma fi takfirihi li hadha ar-rajul min dhabit, kò sí dhabit, kò sí májẹ̀mú kankan fún ìpè ní kèfèrí tá mọ́tí ní pè ní kèfèrí. So ó kàfàrà rẹ̀ ní straight away, kafarta, ó ti di kèfèrí. So kul ashhadu an la ilaha illallah, sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah, kò sì sọ pé wa ashhadu anna muhammadan rasulullah. So Muridi Ahmadu Tijani tó gbọ́rọ̀ yìí wá ó ní wa hadha qalahu li rajulin jaa yusallimu alayhi. Ipa Ahmadu Tijani sọ̀rọ̀ yìí fún arákùnrin kan tó wá tí ń sálámà sí Ahmadu Tijani, arákùnrin kan tó wá sálámà sí Ahmadu Tijani. Oye wa qabbala al-arda bayna yadayhi, arákùnrin yìí dẹ̀ kíìsì ilẹ̀, ó kíìsì lẹ́lẹ̀ níwájú Ahmadu Tijani. Fadhakarahu wa amarahu bi tajdidi aqdin nikah. Ahmadu Tijani wá rántí pé ẹni yẹn kíìsì ilẹ̀ ní wájú òun, ó wá pa á láṣẹ pé kó ṣe kíni, kó tún ìgbéyàwó rẹ̀ tó ṣe kó tún ṣe, li anna nikahu faskhun bidhalika wa bima yaf'al, nítorí ìgbéyàwó rẹ̀ tó ṣe ó ti bàjẹ́, ìgbéyàwó rẹ̀ tó ṣe tẹ́lẹ̀ ó ti ṣe kíni, ó ti bàjẹ́ pẹ̀lú pó kíìsì lẹ́lẹ̀. So bẹ́ẹ̀dẹ̀ ni pẹ̀lú látara ohun tó ṣe. Oye so oye báyìí tọ́ Ahmadu Tijani pé ẹni yìí ń kèfèrí láláìsí májẹ̀mú kankan. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe pa arábìnrin kan kèfèrí fa láláìsí májẹ̀mú kankan fa. Oye kafarti, ìrẹ́ arábìnrin yóò ti di kèfèrí. Quli ashhadu an la ilaha illallah, sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. Oye kí ló Ahmadu Tijani fi pé ń kèfèrí. Wa hadha qalahu ay wa dha yìí túmọ̀ rẹ̀ ní pé wa hadha, oye wa dha yìí túmọ̀ rẹ̀ ní pé wa hadha wọ́n ṣọ́ọ̀tì ẹ̀. Wa hadha qalahu limra'atin qabbalatil ard, ó sọ eléyìí fún arábìnrin kan tó kíìsì lẹ́lẹ̀ bayna yadayhi níwájú rẹ̀. Oye ní kíni níwájú rẹ̀. Bila dhabitin, láláìsí dhabitu kankan, bila shartin, láláìsí májẹ̀mú kankan. Ahmadu Tijani sọ pé wọ́n ti di kèfèrí ní straight away. Sórí ìrẹ̀lẹ̀ bíbù lágbàjì, mo ti lọ sọ̀rọ̀ lórí TikTok lálẹ́ yìí nípa dìwé bí àwọn kíni bí àwọn Ahmadu Tijani ṣe máa ń pè àwọn èèyàn kèfèrí. So oye ìwà mí ní pé mo fẹ́ wá sọ lálẹ́ yìí lórí Facebook. So in ṣe kíni in broadcast ẹ̀ lórí Facebook láàárọ̀ ọ̀la ni insha Allahul azim. Àmọ́ pẹ̀lú ètò sọ ìlú mi tí mo fi ṣe kíni tí mo fi kàn mọ́lé ìjáde fún. So nínú Kitabur Rima, nínú Kashful Ilbas Ibrahim Inyas
so tẹ́ bá rí dìwé bó ṣe já sí wípé wọ́n ṣe ń tírìtì ọ̀rọ̀ àwọn wòlíì lọ́dọ̀ wọn èyí tako àwọn Ahmadu Tijani so tẹ́yàn bá tako àwọn Ahmadu Tijani lọ́dọ̀ àwọn Tijani wallahi ó di kèfèrí ni tó bá fi lè tako Ahmadu Tijani ó ti tako dáwà annabi tó bá fi lè tako bí àwọn Ibrahim Inyas ó ti tako dáwà annabi nìyẹn so torí ń bẹ lákọọ́lẹ̀ fa nínú tírà wọn nínú Kashful Albasi pé wa man radda da'wata waliyyin faqad radda da'wata nabiyyin ẹni bá fi lè reject àbíkẹ́ tó tako dáwà wòlíì kan ó ti ṣe kíni ó ti tako dáwà annabi sallallahu alaihi wasallam so tọ̀ fún délé yìí pé yẹn kèfèrí dìwé bá wọn Tijani náà ṣe mọ́ ń pè yẹn kèfèrí wallahi ó wà so strange sí Islam so lakinna takfir inda ahli sunnati wal jama'a wal muslimin ìṣe takfir lọ́dọ̀ àwọn mùsùlùmí so dọ̀wábí tún bẹ fún ṣùrú tún bẹ fún májẹ̀mú bẹ fún oye wọ́n sọ̀rọ̀ nípa takfir ó ń sọ àwọn kìíní ìwọ tó dá kankan mọ̀ ìwọ tó sí pé ẹjọ́ lásán kò kàn máa rojọ́ káàkiri àtàfẹ́fẹ́ ayé ló kàn wá káàkiri so àmọ́ wọ́n ní tí mo fẹ́ lò nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹsẹ̀ díẹ̀ lórí tí ẹni ẹ bá túbá wá ìlà ó ti là gbogbo nǹkan tó wá gbọ́dọ̀ lórí ipa wọ̀nyẹn náà nù ẹ̀yìn ó dáyé bí èèyàn tó bá pé mẹntálítì tí wọ́n gbé sí lórí lẹ́fẹ́ lò ní Nàìjíríà yìí kò ní rọrùn ẹ máa dógun lẹ̀ ní àwádẹ̀ tí rẹ́dí if you want to fight we ready arrest pẹ̀lú ọlọ́run bá ń bọ́ kó fìyà lọ in any length ẹ̀rì afárá yẹn ní ìtẹ̀ báwọ̀ tọ̀rọ̀ tàwọn tọ̀hún wa afárá yẹn ni mò ń bá sọ̀rọ̀ torí mo rí pé òun ṣàpọ́nlé àwọn òun fàbùkù kún òun ṣàpọ́nlé àwọn òun fàbùkù kún tó wá fẹ́ jáde tán ní straight bullet direct sí mi adápadà bẹ́ẹ̀ straight mi mo ní tí mo lè sọ́n parẹ́ àwọn yẹn ti ń pè mí náà yẹn ti fún mi dá lóòdù rẹ̀ but mo kì í ṣe fúlákà tí mo ti máa dá yẹn tí máa rọ́ọ̀lù yẹn mo rí kó fẹ́ ṣàtúnṣe ni wọ́n mọ̀ àwọn bàbá wa àwọn bàbá yín wọ́n gbé láwà ní wọ́n ṣe kíní kan wọ́n ṣe àwọn àbátẹ́ sọ pé mò ń jẹ́yàn àwọn àbátẹ́ ń pè kéfèrè so mo á jáde dáńsẹ̀ ẹ̀wà gbà wọn àbáwọn pé kàn pè mí bí kàn sọ ní kí n dákẹ́ wọ́n wá lẹ́nu. Labeeb bàbá tó bá sọ pé kó dákẹ́ èmi kò sínú ṣe sí mi kí n máa ṣe ìpè so ìwà ní ṣe ìpè bàbá tó bá sọ pé kó dákẹ́ ní bàbá tó ń bá pè ọ́ wípé kí wọ́n Labeeb dákẹ́ lórí ohun tó ń sọ yìí bàbá tó bá fi lè sọ fún pé ìrẹ́ Labeeb máa sọ̀rọ̀ mọ́ óyé bàbá wọn ò mọ tí ń ṣe bàbá wọn ò gbádùn bàbá wọn ò lálàáfíà bàbá wọn ò ṣe kíni kò lálàáfíà rárá àti rárá kí ni wọ́n fẹ́ pè ọ́ fún pé kó dákẹ́ so kí ló ń sọ tó ń pè ọ́ fún pé kó dákẹ́ ó sọ kankan ó kàn ń fi àṣírí ara rẹ̀ hàn síta bó ṣe mọ nínú ìmọ̀ so tabuthu qadra nafsika fil ilm linnas òun expose level rẹ̀ nínú ìmọ̀ sí àwọn èèyàn tó nǹkan ṣe nìyẹn so in tó nǹkan ṣe nìyẹn òun expose level rẹ̀ nínú ìmọ̀ level rẹ̀ bó ṣe mọ nínú ìmọ̀ òun expose sáwọn èèyàn tó kàn ṣe lójú tiwa nìyẹn àwọn òrípò jẹ́ ń ṣe nǹkan kan tó street tó òun kàn expose ara rẹ̀ ni wọ́n wá pẹ̀ pé kó má sọ̀rọ̀ mọ́ kó má sọ kí ni o ṣe ní sọ̀rọ̀ tó bá sọ tó ń sọ yún kí ló fẹ́ sọ ìmọ̀dà tó fẹ́ ná oye ìmọ̀dà tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ná àwọn gbọ́dọ̀ sọ pé kó má sọ̀rọ̀ mọ́ o ọ̀rá máa lọ. àti kúrò lọ́mọ tí wọ́n náà ó pè wá ní ó bá aṣọ mọ̀ràn ní àìsọmọ tí wọ́n náà wọ́n dẹ̀ mọ táǹsì ṣé táǹsì ó fọmọ́ fún wọn àbí wọn ò rí ní. àwọn àbátẹ̀ ń yẹpẹrẹ àwọn àbátẹ̀ ń pè kéfìrí àwọn àbátẹ̀ ń pè lórí burúkú àwọn àbátẹ̀ ń yẹ̀jẹ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ bíi pé àbíyá wọ́n jọ bí ẹ̀yà àtàwọn àbáyẹn pọ̀ ni ẹbí a máa ṣe bí ọ̀dọ́ bí kílódé sẹ́mọ̀ náà ló kọ́ yín gbogbo àrífín lórí burúkú yìí ẹ fẹ́ da Nàìjíríà irú ni àwọn òdẹ̀ nígbà ẹ wo bí òun mẹ́sìlá ní ìsìn a lè jọ ṣe but wọ́n ìdẹ́ ìyẹn yẹ wa wọ́n ìdẹ́ fún wa ní àbùkù lórí kíni ọ̀tọ́pọ̀tì àwọn ẹlẹ́bùn orí burúkú yẹn ẹ lọ gbé dúró ní Saudi àbí tí wọ́n ti ń kọ́ yín lẹ́kọ̀ọ́ yẹn ẹ lè gbé dúró bí yìí gbogbo wa máa jọ fọ́ ọgbẹ́ pọ̀ ni kò ní nígbà tí wọn fún alẹ́ yìí lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì sọ fún yín bẹ́ẹ̀ ẹ̀yìn ní kẹ́ ẹ máa kọ́ńtró wa àbí ibo lẹ́tí gbà sàtífíkẹ́tì bẹ́ẹ̀ ní kẹ́ ẹ máa kọ́ńtró wa. tọ́ Labeeb ṣé gọ́ọ̀mẹ̀ntì wa fún sàtífíkẹ́tì pé kó máa sọ rédèrèdè ṣé gọ́ọ̀mẹ̀ntì fún ẹ ní sàtífíkẹ́tì pé kó máa wí rédèrèdè káàkiri ṣé gọ́ọ̀mẹ̀ntì fún rẹ̀ Labeeb Lágbàjì àbí wọ́n fún àwọn Tìjàníà ní sàtífíkẹ́tì pé ẹ̀yin Tìjàníà o sàtífíkẹ́tì ní o ẹ lè máa sọ ohun tó wù yín ẹ lè máa sọ rédèrèdè bó ṣe wù yín ṣùgbọ́n tí gọ́ọ̀mẹ̀ntì ò ti fún ọ ní sàtífíkẹ́tì kó máa sọ jákujàku rédèrèdè káàkiri
bẹ́ẹ̀ náà làwa náà ò ṣe gba sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ gọ́ọ̀mẹ́ntì pé ká máa ṣe kíni ká máa sọ̀rọ̀ lórí àwọn ìṣìnà àtanù tírù rẹ̀ bá ń sọ. So bó bá ṣe sọ́nà ló ṣe gbèsè rẹ̀ sí, bó bá ṣe wí náà ló ṣe gbèsè rẹ̀ sí, bó bá ṣe gbé wá náà ló ṣe gbèsè rẹ̀ sí. Àwọn kan ní máa bọ́ wọnú àwọn àyàníyà òṣì, àní máa bọ́ wọnú àwọn ìrégbé àwọn ẹrọ̀fọ̀ tó ń wẹ̀ nínú rẹ̀, àní máa bọ̀ wọ́, á máa dá ọ padà wá síbi ọ̀rọ̀ mọ̀. Oye ìbúkẹ́ ti dà ẹ tún fẹ́ bá yẹn sọ̀rọ̀ ẹ máa gbé fọ́tò rẹ̀ òun kẹ́bà lè rí yín xaalif tó rọ̀ fún ẹ̀ ṣe ní kàkàtà fẹ́ wò fà wá lẹ́yìn pé ẹ̀ka fẹ́ hàn ẹ̀dẹ̀ fi hàn ìhàn yẹn ó lè máa pa yín lọ sí i ìhàn tẹ́ hàn yẹn tó àwọn yẹn máa kálá yín. bẹ́ẹ̀ ni ẹ máa bú ṣe kádà bàbá mùdúrú mọ́ríkàsì ẹ máa ṣàbùkù fún wọn. ẹ gbọ́ ó sọ pé bẹ́ẹ̀ náà lẹ́ máa bú ṣe kádà mùdúrú mọ́ríkàsì ẹ máa ṣàbùkù fún wọn. Ta lẹni tó yẹ kí wọ́n ṣàbùkù fún ilẹ̀ Yorùbá bí kìí ṣe Mudirul Markaz? So ta lẹni tó yẹ kí wọ́n ṣe àbùkù fún nílẹ̀ Yorùbá bí kìí ṣe Mudirul Markaz? Ta lẹni tí àbùkù yẹ nílẹ̀ Yorùbá nínú àwọn ẹni tó ń pera wọn láàfà tó tó Mudirul Markaz? Ó mọ́rú fìtínà tí Mudiru yìí dákalẹ̀. So ó mọ́rú àdánwò tí Mudiru yìí dákalẹ̀ láwùjọ àwọn mùsùlùmí. Wípé kí wọ́n máa sọ̀rọ̀ àwọn sàábé kó tẹ̀ máa sàpẹ̀lẹ̀ kankan fáwọn sàábé ńlẹ̀ Yorùbá lónìí. Ó mẹ́ni tó yá sí pé ó gbé wọlé Mudiru yìí náà ni. Mudiru ló jẹ́ ojú ọ̀nà fún àdánwò àti fìtínà yẹn. Wọ́n sọ pé wọ́n ṣàbùkù Mudirul Markaz. Ẹni bá ṣàbùkù Mudirul Markaz wallahi ó ṣe déédéé. So torí kò sí tó yẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ tó tayọ àbùkù. Ẹnikẹ́ni yẹpẹrẹ sàábé ànábì kó lápọ̀nlé lọ́dọ̀ wa wallahi láàdì. So torí ẹ̀ so gbogbo àwọn ẹni tó bá tẹ̀ máa ń sọ fún mi pé sọ nǹkan kan ọ̀rọ̀ Mudiru ó yẹ kẹ́ mọ fàpínlẹ̀ sí nǹkan máa wò wọ́n ni pé wallahi wọ́n wéṣì táìmù ara wọn nítorí kò lè wọ̀ mí létí. Onímọ̀ retí kẹ́nìkan yẹpẹrẹ sàábé ànábì, onímọ̀ retí kẹ́nìkan yẹpẹrẹ kémi wá fún lápọ̀nlé tí ò bá túbá lórí rẹ̀ wallahi kò sápọ̀nlé kankan, kò sí iyì kankan. So èmi ò tẹ̀ lápọ̀nlé tí ń fúrú àwọn èèyàn bẹ́ẹ̀, irú wọn gan sì gbọ́dọ̀ mọ́ respect àpọ̀nlé látọ̀dọ̀ ọrú tàwa yìí. Oye so fún délé yìí òun sọ̀rọ̀ wípé wọ́n yẹpẹrẹ Sheikh Adam, yẹpẹrẹ wúlá yẹpẹrẹ Sheikh Adam. A mọ́ ń sọ tábádákọ̀ wọ́n á sọ pé rahimahullah ìwọ sì kọ́ ló kọ́ wa léléyìn. So tábá pé ó kọ Sheikh Adam á ní rahimahullah, tábá pé kó ṣe rahimahullah fún wa ó ní ọlọ́pàá tó fi gbé wa, ò sì nílé ẹjọ́ tó fẹ́ gbé wa lọ, ò sì ní tó fẹ́ ṣe fún wa. Oye so àmọ́ àwa ń ṣe rahimahullah fún wa, à ń tọrọ àdúrà fún wa nítorí ìwọ̀ tí wọ́n ṣe kíni wọ́n ní ìwọ̀ lọ́rùn wa. Nínú ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa ni pé ní ìgbà táàtì ìṣekíni táàtì ìmọ̀ ojú kéwú, oye àjàǹfà nínú tíra àwọn tí wọ́n kọ, a sì mú àǹfà nínú tíra àwọn tí wọ́n kọ. Wallahi wọ́n ní ìwọ̀ lọ́rùn wa. Ibi tí wọ́n bá kù sí kálọ́bà ẹ̀dà kó mójú kò fún wọn kó bá ní kẹwọn. So ìwọ kọ́ ló kọ́ wa ní èyí tá à ń ṣe yẹn, so má parọ́ mọ́ wa. So wọ́n mọ̀ bú Sheikh Adam, ṣáwa ń bú Sheikh Adam ni àwọn òbú Sheikh Adam náà a máa ń sọ wọ́n lè níbi tí wọ́n kù sí nǹkan kan bẹ́ẹ̀, but tọ́yì a ní bá wọn lọ lórí ibi tí wọ́n kù sí, ibi tí wọ́n ti bọ́ sójú dédé àmọ̀bí alábàáyẹ̀dà kó gbà lọ́wọ́ wọn kó sì ṣàmójúkú àṣìṣe wọn. So àmọ́ kó a máa parọ́ pé wọ́n ń bú Sheikh Adam, wọ́n yẹpẹrẹ Mudiru ẹni yẹpẹrẹ ni Mudiru. So ẹni yẹpẹrẹ gidi, ẹni yẹpẹrẹ tó dáa, so ẹni yẹpẹrẹ tó ṣe kíni tó yanjú òun ni Mudiru bùkátà sí yẹpẹrẹ. So wallahi ká nílẹ̀ Yorùbá bá tó dáadáa ni, ká nílẹ̀ Yorùbá bá bọ́ sójú bó ṣe yẹ kó bọ́ sí ni níbi ti ọ̀rọ̀ ẹ̀sìn. So ìyẹpẹrẹ tó yẹ kó bá Mudiru ó yẹ kó ju ètò rò pé bá àwọn èèyàn fi ń kàn wọ́n lọ. Wallahi ká ní ọ̀rọ̀ ẹ̀sìn ká ló bá múlẹ̀ nílẹ̀ Yorùbá dáadáa ni, ìyẹpẹrẹ tó yẹ kí Mudiru fèsì ó yẹ kó ju ètò rò pé bọ́yá àwọn nǹkan ń yẹpẹrẹ wọn lọ. So nítorí irú nǹkan tí wọ́n dánwò àti irú àwọn nǹkan tó wá sí pé wọ́n sọ lórúkọ ẹ̀sìn ó yé báwọn tọ́yì. Owó ètò ọmọ olórí burúkú yẹn ẹ mọ̀ sàbòbò fún wọn ẹ̀ẹ́dẹ̀ láyà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ tó ń gbé ẹ̀kẹ́ Markazi. Ẹ gbọ́ ó sọ pé ó tiẹ̀ tó ọmọ olórí burúkú yẹn ó yé so ẹ mọ̀ kílèmù pé ẹ láyà ẹ̀kẹ́ Markazi wallahi Labeeb Lagbaja wọ́n ń sọ. So tó bá já sí pé níbi ká sọ̀rọ̀ yìí níbẹ̀ dẹ̀ ní ká kojú àwọn oníbídíà àwọn ọ̀tá ẹ̀sìn ó yé wallahi irú àyà tí wọ́n ní a ní jù bẹ́ẹ̀ lọ alábẹ́ẹ̀dá kan ló tiwa síbi ìmọ̀nà ni. So a ní àyà àti sọ̀rọ̀ ju Mudiru lọ àmọ́ alábẹ́ẹ̀dá ló tiwa síbi ìmọ̀nà ni. So fún délé yìí irú àwọn Mudiru yín àbí irú rẹ àbí irú yín báyẹn tẹ́ bá sọ pé ẹ láyà sẹ́sìn alábẹ́ẹ̀dá tẹ́ ń ṣe àkókò náà kí àwa náà wà fi hàn yín pé aláyà jù yín lọ àwa jókòó tì yín lọ́rùn àmọ́ pẹ̀lú ìmọ̀ ni olórí ìmọ̀
oye kìí ṣe lórí ìmọ̀ bú bàbá ara ẹni, lórí ìmọ̀ lórí kíni, lórí ìmọ̀ láti ṣe. Á tẹ̀síwájú. ẹgbẹ́ mọ̀rìkàsí yẹn lẹ́yìn yẹn tó ní mọ̀rìkàsí yẹn àbá yẹn gbọ́dọ̀ dájà o wọ́n láìka láì ìbí náà láìkì rẹ̀ mo fi Al-Qur'an nínú àbúrò àti ẹbí ìgbà tí òsì kẹta ti fẹ́ fún mi nítorí tó sọ fún ẹni tẹ́jọ sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó sọ fún mi Àmọ̀tẹ́kùn Oòduà kì í sọ ẹbí pèmí parọ́ mo lè ní àtẹ́jọ sọ̀rọ̀ mo lè sọ fún mo lè sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ fún ó ní mo jẹun wá nọ́mbà fáà kí n pè torí mo rí pé òun wọlé òun jáde àmì jẹ́pẹ̀ ilé àbùkù mi jẹ́pẹ̀ ilé àbùkù tó abẹ́ kàmí lábùkù ara mi gbá àbùkù dáadáa èmi náà lè ṣe tèmi padà kò lé tó bá yàrá jọ máa fọ́ pẹ̀lú tó pọ̀ ni kò lé yàrá ṣé ẹni tó máa ń kún fẹ́ sọ̀rọ̀ sí yẹn tó máa ń tí ń bẹ lẹ́nu ẹni tó lọ sọ̀rọ̀ sí ni ẹni tó sọ̀rọ̀ sí náà ó lé ó lọ. So eléyìí wà nù ọ̀rọ̀ àti ìsọkúsọ tí Lẹ́bíbù Lágbàjì tí ó sọ láìpẹ́ yìí, so nípa pé àwọn Sàlàfíyà wọ́n máa ń kàfàrọ̀ àwọn èèyàn, bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa ń pa àwọn èèyàn kèfèrí, wọ́n máa ń ṣe kinní kan. So tọ́ ó sì ti kó gbà rẹ̀, ó ti kó lọ sí Kaula báyìí, so ìlú Ibrahim Inyas ó lọ físítì Barahama. Tọ́lẹ̀bíbù iṣẹ́ mi rèé fún ẹ, tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́ o sì kájú rẹ̀, ó sì ṣe kí ni ó kájú rẹ̀. Tíra àwọn Tìjàníyà ní àwọ̀ ráyẹ̀ ẹjọ́ ti wà oye tó ẹ̀ ló ṣe rí pé ọmọdé Tìjàníyà yún èmi ò fi bẹ́ẹ̀ fara sí pé mo ń fèsì fún, àfi ní ìdákọ̀ kan tí mo bá fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fún ìsìnmọ̀lọ́. So ìwọ́n tẹ̀ tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́, tíra Tìjàníyà ní àwọn tíra Tìjàníyà wọn ń bẹ wájú mi yìí, jáde tán bá bí ọ̀dá challenge wa, sọ pé in tá ń sọ nípa pé Tìjàníyà yìí ṣe ìsìláàmù irọ́ ni, ipò fẹ́ ṣe kí ni, ipò fẹ́ challenge wa lórí rẹ̀. So tó bá challenge mi pé ẹ̀sìn táwọn alòsúnnà ń ṣe kìí ṣe ìsìláàmù, ipé ká sọ̀rọ̀ lórí rẹ̀, èmi ó jókòó tí ọ lórí ẹ̀fà wallahi alazim. So èmi ó jókòó tí ẹ lórí rẹ̀, èmi ó bọ̀ ṣe kí ni ń bọ̀ nasẹ̀ lórí rẹ̀ oye ń bọ̀ nasẹ̀ lórí rẹ̀ ipé tọ̀ ní táwọn alòsúnnà wà lórí rẹ̀ ìsìláàmù kọ́ ìlànà nẹ́bì kọ́ ń bọ̀ ṣe kí ni ń bọ̀ nasẹ̀ lórí rẹ̀. So mo wá ń sọ pé Tìjàníyà yìí ṣe ìsìláàmù, ẹ̀sìn Allah bá dẹ́dà kọ́. So oye ẹ̀sìn Allah bá dẹ́dà kọ́, ẹ̀sìn yíò ẹ̀sìn kèfèrí, ẹ̀sìn ẹbọ ni. Wallahi tẹ́yàn bá fi lè kú lórí Tìjàníyà tó kú lórí tí ń jẹ́ Tìjàníyà gangan ní tí Tìjàníyà kó sínú, tí èkàn ṣe pé báyìí kàn pera rẹ̀ ló kọ Tìjàní nǹkan kan, tí tẹ́ pé kàn kílèmù Tìjàníyà nǹkan kan bẹ́ẹ̀, tí kò kàn máa kílèmù ẹ̀, torí àwọn kan bẹ̀ tó wá sí pé wọ́n kàn sọ pé Tìjàníyà làwọn wọn mọ tí ń bẹ nínú Tìjàníyà yẹn gangan oye àwọn kan rìn wọ́n fa tẹ̀síbà lẹ́nu títì, wọ́n sọ pé káwọn máa ṣàṣàlátù, wọ́n ń pe léyìn fún wọn ní Tìjàníyà oye. So àṣọ àwọn eléyìn ọmọ ìyá wa ni wọ́n tó ẹ ká pè wọ́n sí inú ìsìláàmù wípé tọ̀ ìsìláàmù bó ṣe ríre súnà nẹ́bì bó ṣe ríre ẹ fi Tìjàníyà lẹ̀. Àmọ́ àwọn ẹni tó wá sí pé wọ́n mọ tí ń bẹ́nu Tìjàníyà yún gangan, tí wọ́n sì nígbàgbọ́ yún, tí wọ́n sì ń bò, tí wọ́n sì ń ṣàbòsí fáwọn tí wọ́n kàn rìn lẹ́nu títì oye wallahi ẹni tó bá kú lórí ẹ̀sìn Tìjàníyà yún kèfèrí ni, kèfèrí ẹlẹ́bọ. Tó bá fi lè kú lórí rẹ̀ kò lè rí ìyọ́nú Allahu subhanahu wa ta'ala, kò lè rí ìyọ́nú Allahu subhanahu wa ta'ala. So ẹni tó bá fi lè kú sórí Tìjàníyà tó sì ní ìgbàgbọ́ ohun tí ń bẹ́nu Tìjàníyà, so tó sì kú lórí rẹ̀ kèfèrí ni, tí ó sì ní rí ìyọ́nú Allahu subhanahu wa ta'ala. Gbogbo ẹnu mọ́ fi ń rí láti nǹkankan báyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tálọ́ bẹ́ẹ̀dà fìrán nabi wallahi alazim kò ní. So fún délé yìí challenge ni fún rẹ̀ Lẹ́bíbù Lágbàjì. So kú ti lọ sí Kaula báyà bí a mọ̀ retí tó bá dé láti Kaula, in tó bá mú bọ̀ fún wa láti Kaula, a mọ̀ retí kó wá fi challenge àwa alùsúnnà wípé so ẹ̀sìn sọ pé mo rí kọ́mẹ́ntì kan bí báyìí, you are just making mouth ní jàre, go and sit down. Tó bá mọ̀ pé wọ́n bí ọ̀dá sọ fún àfáà rẹ̀ ń fi nọ́mbà lẹ̀. So àbíkẹ́ yìí tó bá ní nínú àwọn àfáà ní kí ó wá jókòó tì wá lórí bíbá yìí lórí pé Tìjàníyà Islam ní kó wá prove ẹ̀ fún wa. So èyí tó bá bí dánú àwọn àfáà rẹ̀ oye ẹni tí bá ń ṣẹnu kò ní jókòó báyìí pẹ̀lú ìfàyàbalẹ̀ kó mọ́ ṣe kí ni kó mọ́ sọ.
o mọ̀ pé táwọn gbadà ti ń sọ yà bí a sì ṣẹ̀ṣẹ̀ máa sọ èyí tí wọ́n bá bí dá nínú àwọn àfáà rẹ̀ so As-Siddiq àbí nǹkan kan sọ pé mo ní èyí tó bá tó bẹ́ẹ̀ nínú àwọn àfáà rẹ̀ tó jẹ́ mùrídí fún oye tó bá tó bẹ́ẹ̀ sọ pé a ní Tìjàníyà ṣe ìsìláàmù ní kí wọ́n tiẹ̀ wá púrúfù Tìjàníyà fún wa kí wọ́n wá fìdí rẹ̀ múlẹ̀ nínú ìsìláàmù yìí ní kí wọ́n wá fi ìdí Tìjàníyà múlẹ̀ fún wa nínú ìsìláàmù yìí ṣèbí tó bá yá sí pé ẹnu là ń ṣe bóyá kí wọ́n tiẹ̀ máa jáde tiwa kí wọ́n sọ pé òkè ẹnu là ń ṣe wípé àwọn fẹ́ dìbéètì wa so téèyàn bá sọ fún wa pé ìsìláàmù iṣẹ́ ẹ̀sìn báyìí ní ìsìn àbí súnà nẹ́bẹ̀ sọ́lámù iṣẹ́ ẹ̀sìn á sọ fún pé tán bá bí ọ̀dà mọ̀ bọ̀ wá gan láwọ̀ kọ́ challenge pé a mọ̀ bọ̀ wá ń bí tó wá mọ̀ pé tó bẹ̀ tó gbangba sùn lọ ẹ́ oye àwa wá ń sọ pé Tìjàníyà ṣe ìsìláàmù Tìjàníyà kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala à ń fi gbogbo ẹnu wí so wá bá mi sọ fún àwọn àfáà rẹ̀ tó jẹ́ mùrídí fún àwọn tó jẹ́ mùrídí fún ní Ahmad Yelmai Yusuf ní Tìjàníyà eléyìí kúkú ṣe àkọ́kọ́ ìgbà tó máa ń gbọ́ wa ó ti máa ń gbọ́ wa tipẹ́tipẹ́ ó sì máa ń jàǹfà nínú àwọn ọ̀rọ̀ wa alhamdulillah oye so a ti máa ń sọ eléyìí tipẹ́tipẹ́ tó ti máa ń gbọ́ ọyá wa sọ fún wọn pé a ti sọ pé Tìjàníyà ṣe ìsìláàmù again lẹ́lẹ̀kẹ́ 100 torí àti ẹ̀mọ́ iye ìgbà tá ti sọ àti wí dáadáa ní mo ní èyí tí wọ́n bá bí dáa nínú wọn tó bá tó bẹ̀ tó bá tó gbangba sùn lọ́yẹ́ tó bá mọ̀ yí pé ń bẹ́nu Tìjàníyà ìsìláàmù ni a ní kí wọ́n wá fìdí rẹ̀ múlẹ̀ fún wa wallahi wọn lè ṣe so Tìjàníyà láti ìbẹ̀rẹ̀ títí débi tó dé kúfùr ẹbọ ni kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Allah ẹ̀dá yàtọ̀ sí pé ó tún á jẹ́bọ àwọn ọ̀rọ̀ burúkú tún wá wà nínú rẹ̀ tó já sí pé mùsùlùmí ò gbọdọ̀ déèdì rẹ̀ so oye tó bá jẹ́nu là bá ń ṣe ó yẹ káwọn àfáà rẹ̀ kan tiẹ̀ máa ta wá láyà orí báwa ṣe máa ń ṣe kí ni báwa ṣe máa ń ta àwọn ẹni tó bá wà lórí ìsìnà báwa ṣe máa ń ta wọ́n láyà ni tó bá sọ pé tó bá fi máa sọ rédèrèdè oye ìdí tó fi mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwa àtàwọn àfáà rẹ̀ nìyẹn so kí Allah ẹ̀dá kó mọ́ ṣàbá wa fọ̀nà mọ́ so kó mọ́ ṣàbá wa ṣe kí ni kó mọ́ ṣàbá wa fi ọ̀nà mọ́ ẹ́ wallahi Tìjàníyà àyùn ẹbọ ni so kí Allah ẹ̀dá kó bá wa tọ́ wọn sọ́nà so Lẹ́bíbù Lágbàjì ìyẹn jẹ́ inú mẹ́sẹ̀jì tá a ṣe kí ni tá a fẹ́ fi ránṣẹ́ sí ẹ̀ so gbogbo àwọn ẹjọ́ òṣì tó ń rò káàkiri àtàwọn rídèrèdè tó ń bá káàkiri àti lílọ káúlà àti lọ káúlà eléyìí ò fíríkì wa so ó lọ káúlà kò ní káwà dákẹ́ ká mọ́ sọ tá à ń sọ mọ́ nípa Tìjàníyà kò ní ká má fi ìdí rẹ̀ múlẹ̀ fáwọn èèyàn pé Tìjàníyà o ẹ̀sìn kèfèrí ni wallahi Tìjàníyà kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti ẹ̀sìn táwọn abòrìṣà ń ṣe uqsimu billah ẹ̀sìn táwọn abòrìṣà ń ṣe ẹ̀sìn táwọn aláṣìṣe ń ṣe Tìjàníyà kò sí yàtọ̀ láàrin rẹ̀ kódà Tìjàníyà fẹ́ burú ju ẹ̀sìn yẹn lọ ó mà dí nínú Tìjàníyà gbogbo nǹkan mọ̀ ní Allah ẹ̀dàfà gbogbo nǹkan pátápátá tẹ́ bá rí òun ni Allah ẹ̀dà nínú Tìjàníyà gbogbo nǹkan nínú Tìjàníyà gbogbo nǹkan ni Allah oye ó sì burú ju ẹ̀sìn àwọn aláṣìṣe yẹn lọ kódà ó burú ju ẹ̀sìn àwọn Nasara lọ torí àwọn Nasara àwọn kan gbà yí pé Ànábì Ìsá nìkan ni Allah ẹlòmíì yàtọ̀ sí Ànábì Ìsá wọn gbà ní Allah lọ́dọ̀ wọn àmọ́ Tìjàníyà nínú ẹ̀sìn tí Tìjàníyà gbé dání nínú àkọọ́lẹ̀ àwọn àfá àwọn gbogbo nǹkan làlá so gbogbo nǹkan làlá tó dẹ̀ jẹ́ ìgbàgbọ́ Súfí náà bákan náà so fún délé yìí èyí tó bá tó bẹ̀ nù yín Lẹ́bíbù ni àfábìlà kíma náhùí ni so àfó oníkíjìpá ní ká fi wọ́n kún bẹ́ẹ̀ dẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni tó yá sí pé wọ́n lè já àgbààgbà fún yín bàbá lówóró ni àfá Rábíù lówóró ni àbíkẹ́ nínú àwọn ẹni tó bá jẹ́ bí àwọn ọmọ kéwú wọn àbáwọn mùrídì wọn tí wọ́n dàgbà so àbíkẹ́ àfá Nurul Faid bàbá tí máa ń sọ̀sọ̀ kú sọ̀yún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni tó yá sí pé wọ́n jágbà Tìjàníyà àti sympathizers yìí so a ní Tìjàníyà ṣe Islam ẹ̀sìn ẹbọ ni téèyàn bá kú sórí rẹ̀ ní tí ń jẹ́ Tìjàníyà gangan kò lè rí yọ́nú Allahu subhanahu wa ta'ala so kò sì lè rí kíni kò sì lè rí ìkẹ́ Allahu badẹ́dà torí ẹ̀sìn ẹbọ ni kìí ṣe ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala so fún délé yìí mo fẹ́ fi nọ́mbà alẹ̀ káàtẹ̀ rí káwọn èèyàn pè wọlé so ó ti pẹ́ tí mo gba kọ́ọ̀lù lórí kíni lórí so ó ti pẹ́ tí mo gba kọ́ọ̀lù lórí
so lórí program mi lórí Facebook ń bí báyìí so 09052740938 WhatsApp call nìkan. Àfádà ọ̀dà alfan ńlá àwọn tí wọ́n àti ẹ̀jẹ́ sójú kan tí wọ́n àwọn máa ń jẹ sí Tìjàní àwọn máa ń jẹ sí Kọ̀dìríyà so kí ní ń dùn mí ń bi Tìjàní à ṣé nǹkan kan bẹ́ẹ̀ nù Tìjàní à tó lè dùn yẹn ni tó tayọ pé ẹ̀sìn ẹbọ ni Tìjàní à ò gba ìyàwó mi náà Tìjàní à ò pa ọmọ mi náà Tìjàní à ò pa ẹbí mi kankan náà kí ló fẹ́ máa dùn mí Tìjàní ò lè gbàjẹ́ mú mi tọ̀ nọ́mbà nìyẹn so ẹni tó bá fẹ́ contribute sọ́rọ̀ tá ń sọ so àbíkẹ́ tá bá rí Tìjàní tó já sí pé ó lè ṣèṣe pé orí òun gbóná ó fẹ́ ṣàyà gbáǹkó óyé so Bẹ̀bí bú ń sọ̀rọ̀ nípa tekfir ń sọ̀rọ̀ nípa ìpè àwọn mùsùlùmí kèfèrí ká ló bá mọ bí àwọn Tìjàní à ṣe ń pè àwọn mùsùlùmí kèfèrí ni kò bá mọ̀ pé ó tayọ gborí dèrèdè tó ń sọ yẹn so the worst part ní pé àwọn Tìjàní àyífà níbi táwọn kan náà mọ̀ pé ẹ̀sìn ẹbọ lẹ̀sìn wọn níbi tí wọ́n ní màmá dájú dé lórí pé ẹ̀sìn ẹbọ mọ̀ ní ẹ̀sìn wọn fa níbi tí Tìjàní à ní àmọ̀ dájú dé lórí pé ẹ̀sìn ẹbọ ní ẹ̀sìn wọn fa Tìjàní àwọn máa bẹ̀rù àti bá yín ka tírà wọn ẹ̀rù ó máa bà wọ́n láti já sí pé kí wọ́n bá yín ka àwọn tírà wọn níbi tí wọ́n ní àmọ̀ dájú dé pé ẹ̀sìn táwọn wà lórí ẹ̀yìn ẹ̀sìn ẹbọ ni so yakhafuna min qira'ati kutubihim wọ́n máa bẹ̀rù àti bá yín ṣe kíni àti ka tírà wọn fún yín wọ́n máa bẹ̀rù àti ka so àwọn tírà wọn yìí láàrin ara wọn ni wọ́n ti máa ń kà pé àrin ara wọn tán bá ti wà láàrin ara wọn ti máa ń kà tírà àwa mùsùlùmí rẹ̀ kò sí síkírètì kankan bí mo mú tírà Ibn Taymiyyah yìí nìsín tírà Ibn Taymiyyah yìí nìsín al-Istiqamah yìí nìsín oye tó bá wù mí mo lè ṣí lọ́la ní ìsìn kí ní mo fẹ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún gbogbo mùsùlùmí oye kò sáàsì ní kankan tá ń gbé pamọ́ nínú ẹ̀ so àwọn tírà súnnà mi láwọn tírà hadithi ni Bukhari Muslim àwọn tírà sunanun Nasa'i Ibn Majah Abi Dawud Tirmidhi ad-Darimi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Musnadul Imam Ahmad al-Mustadrak ala Sahihain as-Sunan al-Kubra lil-Bayhaqi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-Mu'jam al-Kabir al-Mu'jam al-Awsat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tírà kìnnà àti nínú àwọn tírà àtúrásípẹ́ alibadi tànẹ́bí bẹ́ẹ̀ tó bá wù á lè jù pípọ̀ kí ó ká ṣe dánilẹ́kọ̀ọ́ ẹ̀ fáwọn yẹn so kò sí pamọ́pamọ́ kan bẹ̀ so oye àmọ́ wallahi àwọn tírà yìí wọ́n máa ń bẹ̀rù àti kà pẹ̀lú àwọn èèyàn wọ́n máa ń bẹ̀rù àti ṣe kíni àti ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn pàápàá jù lọ tán bá tẹ̀ wá rí pé àwọn nǹkan ń tọwọ́ bọ̀ ó ti di pírọ́blẹ́mù fún gbèsè ayé wọn báwọn so torí ẹ̀ ni àwọn ọmọdé wọn wọ́n dunnú wọ́n fẹ́ ká tírà sí wọn létí
òyìn fẹ́ ká ka tíra sí wọn létí tálọ́bà ẹ̀dà kó ṣàánú. So Lẹ́bíbù yẹn ni mẹ́sẹ̀jì ta ní fún àti àwọn ìyókù rẹ̀ tó bá ti dé láti Kaula in tó bá mú bọ̀ láti Kaula à ń retí rẹ̀ ń bí. So àwọn onímọ̀ bọ́ ṣe gbogbo àwọn ìranù rédèrèdè yùn in táwọ̀ bọ̀ ṣe ní pé kábọ̀ kàtírà Jawahirul Ma'ani rẹ̀ Kitabur Rimah rẹ̀ Ad-Durratul Kharida èdè àkọ́kọ́ èdè kejì Al-Ifadatul Ahmadiyya rẹ̀ so Jawahirur Rasaili rẹ̀ As-Sirrul Akbaru rẹ̀ Diwanu Ibrahim Yasi rẹ̀ so Al-Bayanu wa Tibyan ani Tijaniyya wa Tijaniyyin ohun rẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ni Sa'adatul Anamu rẹ̀ bí Aqwali Shaykhul Islam rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú àwọn tírà Ibrahim Yasi àtàmọ̀ Tijani tí ń bẹ bí báyìí oye so tẹ́ bá ti ṣe tán tẹ́ bá mọ̀ pé ẹ̀tún gbangba sùn lọ́yẹ́ oye ẹni tó bá tó bẹ̀ nù yín tó bá mọ̀ pé òun mọ̀ pé ẹ̀sìn tóun ṣe yìí ò ní Tijaniyya yóò Islam ni yóò dákẹ́ sọ fún wa pé ẹ fẹ́ challenge wa so yóò dákẹ́ sọ pé ẹ fẹ́ challenge wa èmi fẹ́ kẹ́yìn Tijaniyya kẹ́ challenge wa wípé ẹ̀sìn yín o Islam ni ẹ fẹ́ fi rinlẹ̀ fún wa so kí ló burú ń bẹ léyìn kò sí tó burú ń bẹ kó fàjà kó fariwo kẹ́kàn prove ẹ̀ fún wa ló bá tán so tó bá jó òun lẹ̀sìn àbá yín ṣe àmọ́ wallahi àmọ́ pẹ́sìn Tijaniyya ìṣe Islam so oye màdúró dánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe lórí Tijaniyya ni èmi kan náà ti ẹ̀ mọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣe lórí Tijaniyya á sì máa ṣe lọ náà ni oye á sì máa ṣe kí á sì máa ṣe lọ náà ni so Tijaniyya tá lọ́bẹ̀ ẹ̀dá ò jámọ̀ kankan nú ẹ̀ Tijaniyya tá ànábì ò jámọ̀ kankan nú ẹ̀ àwọn ànábì Ọlọ́run ò jámọ̀ kankan nú ẹ̀ àfàwọn wòlíì àfàwọn wòlíì àti kíni àfàwọn wòlíì àti ṣéwù àwọn yìí nìkan ní bismillah so àfàwọn wòlíì àti ṣéwù àwọn yìí nìkan ni wọ́n jámọ̀ nǹkan ẹmọ nínú Tijaniyya àfà mò ń bọ̀ náà ẹjẹ́ ń lo Jawahiru ẹjẹ́ ń lo Kitabur Rimah yìí mò ń bọ̀ káàdé bá mọ̀ pé ẹ̀sìn Tijaniyya yìí wallahi ẹ̀sìn òfò ni so kìí ṣe pé à ń ṣépè fún wọn oye à ń ṣàlàyé ni káwọn èèyàn lè bá mọ̀ pé ẹ̀sìn kẹ́sìn ni ẹ̀sìn Tijaniyya yìí uqsimu billah so tí Tijaniyya yìí bá ṣe ẹ̀sìn kèfèrí kò gbọ́dọ̀ sẹ́sìn kèfèrí mi mọ̀ wallahi ní Tijaniyya tẹ̀rí tọ́ nínú Jawahirul Ma'ani ẹni bá ra tíra Jawahirul Ma'ani lẹ́yìn rẹ̀ lọ́wọ́ parí rẹ̀ wọ́n jó tíra kan pọ̀ mọ́ that is wọ́n ádì tíra kan pọ̀ mọ́ tíra Jawahirul Ma'ani so tíra tí wọ́n lẹ́pọ̀ mọ́ yẹn wọ́n ń pè ní Kitabur Rimah wọ́n ń pè ní kíni Kitabur Rimah so Rimahu Hizbir Rahim ala Nuhuri Hizbir Rajim so wọ́n lẹ papọ̀ mọ́ Jawahirul Ma'ani ni tó ní page 276 àbí 267 page 267 kọ́n rẹ̀ àwọn ò ní gbé nǹkankan pa mọ́ fẹ́yìn Tijaniyya torí afẹ́ káwọn èèyàn rí pé orí àánú ìṣìnà lẹ́yìn Tijaniyya wà òun rẹ̀ orí àánú àti ìṣìnà òun ni tẹ́yìn Tijaniyya wà tó ẹ máa wo nǹkan fa so Umar Al-Futi oye àbí Sa'id Al-Futi sí ni tó kọ Kitabur Rimah yìí ó ní falihadha qala shaykhuna oye kama fi Jawahiril Ma'ani ó ní torí ìdílé yìí ó ní ṣe wà àwọn ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́rọ̀ náà ṣe wà nínú Jawahirul Ma'ani kí ni tí ṣe wọ́n sọ Amadu Tijani nìyẹn so ẹ̀rí pé àwọn àfá àwọn kan ṣe tahqiqu àwọn tí ń bẹnu kíni tí ń bẹnu Jawahirul Ma'ani tó ó ní Amadu Tijani ní wa man a'rada an ahli asrihi mustaghniyan bi kalami man taqaddamahu min al-awliya al-amwat ipe ẹni tó bá fi lè gúnrí ahlu yìí wòlíì àsìkò kan ni Amadu Tijani rí fàsí
ìta fi tú sí wòlíì àsìkò kan ní kíni òun náà ni síyákù ọ̀rọ̀ náà. So ìta Ahmadu Tijani fi ń ṣe kíni tí fi ń fi jọra wọn bí báyìí. Oye tayib ipe ẹni bá gún ní kò lọ́dọ̀ ẹni tó jẹ́ wòlíì àsìkò rẹ̀ kò fi gbólóhùn wàlíyù sí o, àmọ́ ìta Ahmadu Tijani sọ̀rọ̀ ń pa nìyẹn pẹ̀lú tó mú alọ́wọ́ gbẹ̀yìn minal awliya il amwat. Oye ẹni bá gún ní kò lọ́dọ̀ wòlíì àsìkò rẹ̀ mustagniyan bi kalami man taqaddamahu minal awliya il amwat, tó wá gba tító pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n gba wájú wòlíì àsìkò rẹ̀ yìí nínú àwọn wòlíì tí wọ́n ti kú. That is ẹni bá gún ní kò níbi ọ̀dọ̀ wòlíì tó jẹ́ ẹni tí ń lo ìgbà rẹ̀. So tírú ẹni tó gún ní kò ń bẹ̀ yẹn tó dẹ̀ gba tító tó sì gbà tẹ́lọ́rùn bẹ́ẹ̀ dẹ̀ ni tó gba ìrọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n gba wájú rẹ̀ tí wọ́n ti kú. Oye tubi'a alayhi wọ́n jẹun tẹ̀mọ́ ń tọ̀hún lára bitabi'i alhirman, wọ́n jẹun tẹ ìṣekíni ìdí ń tọ̀hún lọ́wọ́ ìrí oore tàbí ìdé ipò àwọn ẹni ọlọ́run, wọ́n jẹun tẹ rẹ̀ mọ́ lára. Tọ́ ó wá ní wa kana mathaluhu ipe àpèjúwe ròyìn bẹ́ẹ̀ yẹn àpèjúwe rẹ̀ kaman a'rada an nabiyyin, àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó gún ní kò lọ́dọ̀ annabi kan. Kaman a'rada an nabiyyi zamanihi, àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó gún ní kò lọ́dọ̀ annabi àsìkò rẹ̀. Wa tashri'ihi tó sì gún ní kò níbi in tí wọ́n fi ṣe òfin fún annabi àsìkò rẹ̀. Mustagniyan bi shara'i'i nabiyyin alladhina khalaw qablahu. So lẹ́ni tó já sí wípé ó gba tító ó sì gba ìrọ̀rọ̀ pẹ̀lú àwọn òfin àwọn annabi tó já sí wípé wọ́n gba wájú annabi àsìkò rẹ̀. Fayusajjalu alayhi bi tabi'il kufur, irú èèyàn báyẹn wọ́n wà jẹ òǹtẹ̀ ìjẹ́ kèfèrí, wọ́n jẹ́ máa la. Ẹ̀wọ̀n tí Ahmadu Tijani sọ, ẹ̀wọ̀n tí wí àwí. So oye wòlíì lọ́dọ̀ wọn wọ́n takò wọn. So torí ẹ̀ tẹ́ bá ní pé à ń sọ̀rọ̀ àwọn Ahmadu Tijani orí wọn máa ń dàrú gan, ayé wọn máa ń bàjẹ́, kìí dá fún wọn rárá àti rárá. So wọn èyí lálàáfíà bí pé ẹ̀fọ́ kan Allah bẹ́ẹ̀ dà ní máa ń rí tẹ́ bá ti sọ̀rọ̀ Ahmadu Tijani lọ́dọ̀ wọn, wallahi alazim. So Ahmadu Tijani ló sì pè wọ́n sí dé àwọn nǹkan yẹn. Allah bẹ́ẹ̀ dà kọ́ ẹ̀dàkùn ta ni Ahmadu Tijani man huwa dọ́ọ̀lù mudil tí wọ́n bí sí Lufasi ní Morocco ń bí. So èèyàn lásán fa ẹni àánú ẹni ìsìnà ọ̀tá Allah bá dẹ́dà. So ó kọ rẹ̀ ò sínú Kùránì láti bẹ̀rẹ̀ títí dópin, ó kọ rẹ̀ ò sínú hadith annabi láti bẹ̀rẹ̀ títí dópin. Oye so irú àwọn nǹkan báyìí ló mú Lukman Arógundádé ń jò ní tó fi ń ka ìkàkùkà kan tó pè ládìsì ipe wọn ní annabi sallallahu sọ ipe wa man ahabba al-kutub al-maktum faqad ahabbani wa man abghada al-kutub al-maktum faqad abghadani. Ẹni tó bá fẹ́ràn kutubu maktum tí ń ṣe Ahmadu Tijani ó ti fẹ́ràn wọn annabi, ẹni tó bá hate kutubu maktum tí ń ṣe Ahmadu Tijani ó ti hate wọn annabi. So oye so tí Arógundádé ń kànjọ́ ni tí ń pè ládìsì tí èṣà àdìsì tá sì challenge àwọn Tijani pé kán fún wa níbi tó wà títí dò ní ìyá rẹ̀ nìkankan kó jáde. So kẹ́lẹ́ bá mọ̀ pé ẹ̀sìn anu ní ẹ̀sìn táwọn Tijani àyẹn ṣe, wallahi alazim kìí ṣẹ̀sìn Islam, kìí ṣẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà rárá àti rárá. So ẹ̀rí tí fi ń jọra wọn. So àwọn ànábì Ọlọ́run ọba ní fi ń wé ipò àwọn wòlíì, ẹ̀rá kò ṣó jọ mọ́ra wọn ni kò jọra wọn. Àwọn ànábì Ọlọ́run ọba fa oye ó ní ọ̀rọ̀ ẹni tó já sí pé ó gún ní kò lọ́dọ̀ wòlíì àsìkò rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó gún ní kò lọ́dọ̀ ànábì àsìkò rẹ̀. So ànábì ẹ̀dá kun ta ló fi ṣẹ́ràn ànábì? Allah. Ta ló fi ṣẹ́ràn wòlíì? Ẹni kankan ò gbé ṣẹ́ràn. So kódà nínú ẹni tó wá sí pé a gbọ́dọ̀ challenge ni tó bá fi lè sọ̀sọ́kúsọ, àmọ́ ànábì kò sẹ́ni tó lè challenge ẹ̀ yàtọ̀ sọ́ba tó dá yàtọ̀ sọ́ba tó ránṣẹ́, kò sẹ́ni tó lè ṣe àwọn gbàngbà sáà ànábì tálọ́bà ẹ̀dá fi ṣẹ́ràn oye nínú àwọn ẹ̀dá Allah. So àmọ́ tó ti bẹ́ẹ̀ Ahmadu Tijani wọ́n fi ń wéra wọn ipò ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ṣe kíni tó gún ní kò lọ́dọ̀ ànábì àsìkò rẹ̀ tó wá gba tító pẹ̀lú kíni pẹ̀lú àwọn òfin àwọn ànábì tí wọ́n gba wájú. Ìròyìn báyẹn wọ́n jẹun tẹ ìjẹ́ kèfèrí, wọ́n jẹ́ máa lá. So that is kèfèrí ni ìròyìn bẹ́ẹ̀. So kẹ́lẹ́ bá mọ́ tí àwọn Tijani àti wọ́n fi ń pa àwọn èèyàn kèfèrí. Bí mo ṣe rọra jòkó yìí lọ́dọ̀ àwọn Tijani àmì ṣe mùsùlùmí, bí mo ṣe rọra jòkó yìí tí mo ń takò àwọn Ahmadu Tijani lastu musliman indahu. So
bí mo ṣe àjòkó yìí tí mo ti takò àwọn Ahmadu Tijani jìnnà tí mo ti sọ̀rọ̀ wọn dáadáa yìí tó lẹ́lẹ́ ṣe rí pé wọ́n máa ń sọ fún mi pé ìlé látùbọ̀tán gidi ìdínú so ìdí nìyẹn tó fi máa ń sọ fún mi pé ìlé látùbọ̀tán ìdínú tó fi máa ń sọ fún mi pé ìlé sóríire ipé ń sórí ibú ni oye báyìí so gbogbo àwọn ìdí nìyẹn kì í ṣe pé Allah ẹ̀dá ló sọ Ànábì kọ́ ló sọ Ahmadu Tijani in tó yá sí pé wọn òfin Allah ẹ̀dá ò ṣe kò tiẹ̀ mọ́ rárá àti rárá so kò síbì kankan tí wọ́n ti recognize ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà Allah ẹ̀dá so Ahmadu Tijani ló wá pè wọ́n sí díìsì náà yẹn so sídi kíni sídi ànú yẹn kódà tí wọ́n bá sọ fún yín pé tí Tijani àbá sọ fún yín pé so ipe ẹni tó bá takò Ahmadu Tijani ipe lápèjú ẹ̀sìn àbúrò Lẹ́bíbù kan wọlé sórí live wa lórí TikTok ìwọ́n sọ lọ́jọ́ náà pé in tí àwọn oníṣẹ̀ṣe ń ṣe àwọn ẹlẹ́bọ ń ṣe fẹ́sìn àwọn òun ni tèmi náà ṣe yìí ṣe rọ́rọ̀ tó sọ yún wallahi thumma billah so ká ní Tijani àló bá sọ gangan ń fi dá sẹ̀rí àfún ipa àwọn àfáà rẹ̀ ni wọ́n pè lọ sí díẹ̀ àwọn àfáà rẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n pè lọ sí díẹ̀ nítorí nínú tírà tí ń bẹ wájú wa yìí fa oye nínú kìtàbù rìmá yìí fa oye àwátà bá máa ń takò àwátà bá máa ń ṣàtakò fáwọn Ahmadu Tijani báyìí so wọ́n fi wá wé àwọn Yahudi àtàwọn ẹlẹ́bọ àwọn abòrìṣà oye yàrá wà pé takfiru àwọn Tijani à takfiru tó burú ni takfiru tó ṣe kíni takfiru tó burú ni nínú kìtàbù rìmá yìí fa so Al-Futi ó ń sọ pé wa min qaba'ihil inkari 'ala al-awliya nínú àwọn aburú iṣẹ́ àtakò fáwọn wòlíì ẹ̀rẹ́ àbí kìí ṣe nínú àwọn aburú ìṣàtakò fáwọn ànábì o kìí ṣe nínú àwọn aburú ìṣàtakò fún Allah bẹ̀rẹ̀dá o kìí ṣe nínú àwọn aburú ìṣàtakò fáwọn sàábẹ́ ànábì o kìí ṣe nínú àwọn aburú ìṣàtakò fáwọn ànábì Allah o kìí ṣe o nínú àwọn aburú iṣẹ́ àtakò fún àwọn wòlíì oye òun náà ni pé annal munkirin muktafuna athar al-yahud so òun náà ni pé àwọn kíni àwọn tí wọ́n máa ń ṣe àtakò fáwọn wòlíì wọ́n ń tẹ̀lé orí pa àwọn yahudi wọ́n ń tọ orí pa àwọn yahudi wal mushrikin wọ́n sì ń tọ orí pa àwọn abòrìṣà والمنافقين وسن طريقا ومنافقي واني فلا شك أن الله تعالى يعاقبهم بمثل ما عاقب به اليهود والمشركين والمنافقين oni kò sí èméjì kò sí bẹ́tà bí ṣùgbọ́n níbi pé Allah bẹ́ẹ̀dá yóò ṣe kíni yóò fi ìyà jẹ àwọn alátakò àwọn wòlíì yẹn pẹ̀lú irú ohun tó fi ṣe ìfìyàjẹ pẹ̀lú tó fi fìyàjẹ àwọn Yahudi àtàwọn abòrìṣà àti àwọn kíni àtàwọn munafiki litisafihim bisifatil mazkuri so nítorí ìfìròyìn àwọn tí wọ́n dákọ̀ yẹn nítorí ìfìròyìn wọn ṣe ohun ìròyìn nítorí wíwà tí ròyìn àwọn tí wọ́n dákọ̀ yẹn nítorí wíwà tí ròyìn wọn ń bẹ lára àwọn alátakò yẹn so kẹ́lẹ̀ bá mọ́rú ojú táwọn Tijani àfi ń wo orú wa yìí bá ṣe ọ̀rá wáyé nìsí bí Yahudi lárí lọ́dọ̀ wọn ta ló sọ nǹkan yìí kalẹ̀ fún àwọn àfá àwọn lórí pítọ́n tó yá sí pé wọ́n wà lórí ìsìnàfà ma'a annahum ala ad-dalal ma'a annahum yushrikuna billah wa yu'minun bi wahdati al-wujud wal hulul wal ittihad wa ghayri dhalika min ash-shirkiyat allati la asla laha fi dinillahi subhanahu wa ta'ala so tó ń tí àwọn àgbákò táwọn Tijani àti wọ́n ṣe kíni tí wọ́n wà lórí rẹ̀ àtàwọn ìbàjẹ́ tí wọ́n wà lórí rẹ̀ àtàwọn aburú tí wọ́n wà lórí rẹ̀ nínú àwọn ìgbàgbọ́ tí ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà tó ń ti bẹ́ẹ̀ náà ẹwọ́rún tí wọ́n sọ so àwa tá ń ṣàtakò báyìí sí tó yẹ tẹ́wá rí tó bá sọ pé àdé látùbọ̀ tán àwọn nǹkan tí wọ́n fi ń sọ nù wọ́n yẹn takò àwọn ṣéwù lọ́dọ̀ so ṣebí Ibn Taymiyyah là ń sọ yún rahimahullah Sheikhul Islam Ibn Taymiyyah a máa ń sọ dáadáa pé Ibn Taymiyyah oye ó ní àwọn ibi tó yá sí pé a lè má bá lọ nípa ọ̀rọ̀ ìmádé so a lè má bá lọ nípa ọ̀rọ̀ ìmádé àfáà wa ni àdínà rẹ̀
olùmọ́wá ní rahimahullah kálọ̀ bẹ̀ẹ́dà kó ṣe kíni kó bá ní kẹ́ kálọ̀ bẹ̀ẹ́dà bá ní ṣe kíni kó bá ní fi sínú ilé ìdẹ̀ra aljanna oye so ṣùgbọ́n ó ní àwọn ibi tó wá sí pé a lè má bá lọ tó bá di bí ọ̀rọ̀ mà lakin olùmọ́wá ní Ibn Taymiyyah lè takò tí ò bá ti sọ̀rọ̀ tí ẹ̀rí ń bẹ lórí rẹ̀ so oye bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ ìsìláàmù míì àwọn olùmọ̀ súnnà míì tí wọ́n gbà wájú bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí so àmọ́ lọ́dọ̀ àwọn Tìjàníyà yéé tẹ́bá ní Amadu Tìjàní wallahi tíra kan bẹ mò ń wá yìí tí rí ni mò ń wá ọmọ Haúsá ló kọ so Katsina àbí Borno nkankan lẹ́ni tó kọ wà mò ń wá tíra yìí tí rí so Tìjàníyà àgbà Tìjàníyà kan ló kọ tíra yìí wallahi thumma billah nínú tíra yìí ó kọ síbẹ̀ wípé kéèyàn tako Ibrahim Inyasi àbí Amadu Tìjàní nínú Tìjàníyà wallahi ó kọ síbẹ̀ gbàgàdàgbàgàdà ipé rí dà ní ó sọ ní di kèfèrí ó ṣe kí ni ó sọ ní di kèfèrí ara irú ọ̀nà ìpè àwọn èèyàn kèfèrí láláì nídìí òun ni ohun tí àfáà Nurul Faid bàbá Nurul Faid yẹn òun ni ohun tí wọ́n sọ tá a ṣe kí ni tá a fèsì fún láìpẹ́ yìí tí wọ́n sọ pé ẹni tó bá ṣe kí ni tó bá jẹ wàzífà àbí kúbùrá tẹ̀léra wọn ní ìṣẹ̀ǹtẹ̀lé láláì sí ìdí kankan ipò ń tọ̀hún yóò ṣe kí ni yóò tún Tìjàníyà wọ̀ tàbí tó ń tọ̀hún ti kó nù Tìjàníyà ó ti ṣe rí dábà yẹn kìí ṣe ẹ̀dákun ṣe ìsìláàmù ni ṣe ìsìláàmù ni ẹ tẹ́bá ní kí wọ́n fún yín lẹ́ẹ̀dì yóò wá jọun ìbànújẹ́ fún wọn pé ń béèrè ẹ̀rí lọ́wọ́ wọn yóò wá ṣe kí ni yóò wá dín ohun ìbànújẹ́ fún wọn so yóò wá ṣe kí ni yóò wá dín ohun ìbànújẹ́ fún wọn ipẹ́ ń béèrè kí ni ipẹ́ ń béèrè ẹ̀rí lọ́wọ́ wọn so wọ́n sì máa béèrè ẹ̀rí lọ́wọ́ yín náà ni so á béèrè ẹ̀rí lọ́wọ́ yín dáadáa eléyìí gangan ni pírọ́blẹ́mù yín ẹ dákun ẹ̀rí ṣe wá jẹ́ nǹkan tó yá sí pé ó lè fàjà ó sì lè fa wàhálà oye ẹ̀rí rè kò sẹ́ẹ̀dì mọ́wulẹ̀ fọ́ọ̀sì ẹ̀ so tí ó bá sẹ́ẹ̀dì fi Tìjàní alẹ́ ṣe Islam tẹ̀lé súnnà kó sì ṣe kíni kó sì ní ìsinmi rẹ ló bá parí so mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí kí Allah bẹ̀rẹ̀dà kó má ṣàṣì dáadáa fún wa so ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe ní òun ó jẹ́ so kí Allah bẹ̀rẹ̀dà kó bá wa fọ̀nà mọ́ wọn ẹ bá wa fi wọ́n sínú àdúrà so kò yé wọn ni wallahi alazim wallahi ó sì lè yá àwọn ẹlòmíín nù wọn kó já sí wípé wọ́n kàn fẹ́ ṣe kíni wọ́n kàn fẹ́ ṣe orí ibú yẹn ní ojú páálí wọ́n kàn fẹ́ ṣe kíni wọ́n kàn fẹ́ ṣe orí ibú yẹn ní ojú páálí oye so àmọ́ àwọn ò máa ṣàdúrà kí Allah bẹ̀rẹ̀dà kó bá wa fi ọ̀nà mọ́ wọn kí Allah bẹ̀rẹ̀dà kó bá wa tọ́ wọn sọ́nà kí Allah bẹ̀rẹ̀dà kó bá wa fi èyí tí ń jẹ́ òdodo ẹ̀sìn rẹ̀ ìsìláàmù àti súnnà nàbí rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam kí Allah bẹ̀rẹ̀dà kó bá wa fi èyí tí ń jẹ́ òdodo rẹ̀ kó bá wa fi hàn wọn so ẹ́rì pé àwọn tiwa tá bá ti sọ̀rọ̀ tán àwọ́ ṣàdúrà fún wọn a ní nǹkan kan tá fẹ́ gbà fún wọn tó ta fẹ́ gbà lọ́wọ́ tó ta pé kí wọ́n mọ̀nà so oye tó ta pé wọ́n ṣe kí ni kí wọ́n mọ̀nà àwọn onídìí ká máa ṣépè fún wọn so àdúrà tá à ń ṣe fún àwọn oníbídíà gan so ó ń tako irọ́ tí wọ́n ń pa mọ́ wa pé à ń ṣépè fún wọn ni ó tako torí tó bá sí pèpè la bá ń ṣe fún wọn ni àní máa wulẹ̀ ṣàdúrà fún wọn pé ká lọ́bẹ̀ẹ́ dà kó tọ́ wọn sọ́nà so àní máa rántí wọn nínú àdúrà wọn àní máa rántí wọn nínú àdúrà wa so hadha huwa ká lọ́bẹ̀ẹ́ dà kó má ṣàṣe àmọ̀nà wọn so wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته بارك الله لي ولكم طلب إلى مشاش عليكم البركة الكوكو طيب رابي بي mo rò pé ọ̀rọ̀ Al-Mubarak tá sọ yún ṣé agba tító pẹ̀lú rẹ̀ àbí ká kọ̀mplìtì ìdánilẹ́kọ̀ọ́ lórí ìsọkúsọ tó sọ yún torí èyí tí a sọ níbi àná àbíjọ́wò àbíjẹta so mo rí pé gbàtà broadcast ẹ̀ ní àárọ̀ yìí àwọn èèyàn wò gan ṣé agba tító pẹ̀lú rẹ̀ àbí ká kọ̀mplìtì ìyókù lọ́la so ká complete yòókù lọ́la àbí àgbà tító pẹ̀lú èyí tí so ọmọ eléyìn ò lè bẹ́ mi sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo ń tọ́mọ ẹ̀yún lè máa ṣe mórí kọ́mẹ́ntì kan bí ẹnìkan sọ pé we don't see SMB to call
ọmọ eléyìn ò lẹ́mìí kó bẹ́ mi sọ̀rọ̀ wallahi kò lẹ́mìí kó ní ìbásọ̀rọ̀ pẹ̀lú mi báyìí kò lẹ́mìí rẹ̀ kò ní ẹ̀mí rẹ̀ rárá àti rárá kò lẹ́mìí rárá àti rárá oye irú rẹ̀ kọ́ ni wọ́n ń sọ oye kò ní ẹ̀mí rẹ̀ rárá àti rárá kò lẹ́mìí rẹ̀ rárá àti rárá ẹ̀mí rẹ̀ ò gbé kankan so in tó kàn lè máa ṣe òun ní tẹ́rí tí ń ṣe yẹn so eléyìn sì yẹ báhùn ẹ̀hẹn torí eléyìn sì yẹ báhùn torí yóò máa rí bí lẹ́nu ń bẹ̀ yẹn àmọ́ pé kó wá ní conversation pẹ̀lú mi báyìí wallahi kò ní lè ṣe kò ní fẹ́ ṣe yẹn tiẹ̀ gbà tí ò ní fẹ́ tẹ́ ẹni tí mo wà lórí ètò wọn lórí TikTok lọ́jọ́ kan so ẹni tí mo wà lórí ètò rẹ̀ lórí TikTok lọ́jọ́ kan mo gbọ́ pé àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń discuss tọ́píkì tawassul istighatha tabarruk pẹ̀lú ọmọ ìyá wa kan láti Ṣakí so quick fix so mo bá wọlé síbẹ̀ pé kí n tẹ̀ lọ kún ọmọ ìyá yẹn lọ́wọ́ ìgbà tí mo débẹ̀ gbogbo wọn dàrú ni gbogbo wọn túká gbogbo wọn ya gbogbo wọn túká dànù gbogbo wọn ara wọn wá tutù wọ̀ ìgbà tí mo dé síbẹ̀ so kọ́mẹ́ǹtì nìkan mo kàn rọra jù síbẹ̀ pé tọ̀ àlèké ní institute tí ń bẹ ń bí o gbogbo wọn ṣe kí ni wọ́n túra ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ oye wọ́n kéwú oye pírọ́blẹ́mù wọn nìyẹn so àpapọ̀ ráípà àmà jù àmọ́ kí wọ́n fi ìsìnálẹ̀ kí wọ́n wá ṣe ìsìláàmù oye so fún délé ọmọdé eléyìn tí ẹ̀ so kókà máa ṣe gbogbo àwọn àyà ní ààrẹ tí ń ṣe ń bẹ̀ yẹn oye àwọn in tó lè ṣe náà nìyẹn tí ò bá ṣe yẹn kí ló bẹ́ ṣe so hadha huwa so kálọ̀ bẹ́ẹ̀ dà ṣáà so طيب inshallah al-azim tó bá di ní àárọ̀ ọ̀la inshallah àbí ní alẹ́ ọ̀la mo ní àwọn program tó yẹ kí n ṣe fún noise kẹ but inshallah al-azim aláwọn ètò tó pọ̀ lọ́la ni so mo rí Sheikh Abdul Fattah Sheikh Abdul Fattah hayyakumullah so وقال بيلا شاب فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته